Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jáde nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́rú Wednesday ọjọ́ 29 oṣù kẹwàá ọdún 2025. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Ilé ìgbìmọ̀ asòfin àgbà ti sún àyẹ̀wò àwọn lọ́gàálọ́gàá lẹ́ka ètò ààbò tuntun sí òní tí í ṣe ọjọ́rú Wednesday dípò ọ̀sẹ̀ tó ń bọ̀ tí wọ́n ti kéde rẹ̀ tẹ́lẹ̀. Akpabio ní ó ṣe pàtàkì láti jẹ́ kí àwọn olórí iléeṣẹ́ ológun ọ̀hún bẹ̀rẹ̀ iṣẹ́ ní kíákíá. Mínísítà fún ọ̀rọ̀ ètò ààbò yóò ṣèpàdé pẹ̀lú àwọn lọ́gàálọ́gàá tuntun ọ̀hún. Wàhálà tuntun míì ti ń rúgbó bọ̀ báyìí nínú ẹgbẹ́ òṣèlú PDP lórí àtiyan alága tuntun fún ẹgbẹ́ ọ̀hún. Bọ̀dé George ti sọ̀rọ̀, ó ní Lamido lè díje ṣùgbọ́n ẹgbẹ́ yóò fìyà jẹ tó bá wọ ẹgbẹ́ lọ sí ilé-ẹjọ́. Orílẹ̀-èdè Amẹ́ríkà ti gba ìwé ìrìnnà ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká, wọ́n fòfin dè é láti má lè wọ orílẹ̀-èdè náà mọ́. Olùbádámọ̀ràn pàtàkì fún ààrẹ Tinubu lórí ọ̀rọ̀ ètò ààbò Nuhu Ribadu ti fi ìkìlọ̀ síta fún àwọn tó kúndùn láti máa dá wàhálà sílẹ̀ lásìkò ètò ìdìbò. Ó ní ẹni tó bá gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ níbi ètò ìdìbò gómìnà tí yóò wáyé ní ìpínlẹ̀ Anambra yóò fimú kàtà òfin. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí Káyọ̀dé Ẹgbẹ́tókun ti ní kò sí ohun tó jọ ọ́ pé àwọn ń fún àwọn agbófinró ọlọ́pàá kan nígbéga. Ó ní ìròyìn ẹlẹ́jẹ̀ ni o. Emir àti ìlú Kánò Muhammadu Sanusi kejì ti rọ mínísítà gbogbo lórílẹ̀‐èdè yìí tó fi mọ́ àwọn ìsọ̀mọ̀ǹgbé ààrẹ láti dẹ́kun kíkọrin ire kí ààrẹ Tinubu. Ó ní kí wọ́n máa sọ òtítọ́ fún un. Ìròyìn eré ìdárayá, ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè yìí ti ń gbé ìgbésẹ̀ láti ṣèwádìí àjọ tó ń mójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórí ẹ̀sùn mílíọ̀nù 25 owó FIFA tí wọ́n ní wọ́n kó jẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.